yàtọ̀ oyinmọmọ. ǹjẹ́ tó kábíyèsí olódùmarè ọlọ́run tó ní gbogbo àwọn ọlọ́run ìwọ náà nìkan náà la kí o ẹ káàbọ̀ sórí ètò yìí ọba àwọn ọba ẹ káàbọ̀ sórí ètò yìí olúwa àwọn olúwa ẹ káàbọ̀ sórí ètò yìí kábíyèsí bàbá mi ẹ káàbọ̀ sórí ètò yìí aránilógun ṣáájú ẹni dógun ẹ káàbọ̀ sórí ètò yìí ọba tí ń gba tálákà lọ́wọ́ ẹni tí fi í ṣe kógun bàbá mi ẹ káàbọ̀ sórí ètò yìí torí pẹ̀yìn nìkan náà ni ọlọ́run kò sì sí ẹlòmíì eléyìí tá a lè ṣe bẹ́ẹ̀ tá a lè fi wé yín láyé àti lọ́run ẹ káàbọ̀ sórí ètò yìí o olódùmarè. ǹjẹ́ tó lórúkọ ọlọ́run ọba mi àláwùrábí ọba tó ní gbogbo àgbáyé ọlọ́run tí gbogbo ayé faratì tí ò sì ní fara tó ń kóhun ọlọ́run tí gbogbo ẹ̀dá ń wò tí ò ní ń wẹ nìkọ̀ọ̀kan ọlọ́run tí gbogbo ẹ̀dá ń júbà fún tí ò ní júbà fẹ́ nìkọ̀ọ̀kan ọlọ́run tí gbogbo ẹ̀dá tẹ́ ń falẹ̀ mọ́ tí ò ní falẹ̀ mẹ́nìkọ̀ọ̀kan ọlọ́run tí gbogbo ẹ̀dá ń fìyìn fún tí ò ní fìyìn fẹ́nìkọ̀ọ̀kan ọlọ́run tí gbogbo ẹ̀dá ń bẹ̀rù tí ò ní bẹ̀rù ẹnìkọ̀ọ̀kan gbàgede ìlú rèé níkànnì Adámimógò 107.7 FM níbi tí a ti máa ṣe bẹ́ẹ̀ tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aráàlú ètò ààbò àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti káàkiri àgbáyé pàápàá jùlọ a tún máa ṣe bẹ́ẹ̀ a máa mẹ́nuba gbogbo ohun eléyìí tó bá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì àtàwọn ìpínlẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó dìrọ̀ mọ́ bíi ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tá a ṣe bẹ́ẹ̀ tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ Ọlọ́run Olódùmarè ògo ni forúkọ rẹ lónìí sẹ́ẹ̀ torí pé lẹ́yìn rẹ ìwọ náà ló tún kù kò sì sẹ́lòmí. mo kí ní tìlẹ̀ tó kó ọmọ Nàìjíríà mo máa kí o. mo bẹ̀rẹ̀ lẹ́yìn Èkó fẹ́ dìrà Èkó lé ọgbọ́n Èkó lé ọlá. ǹjẹ́ tó Samuel Olúbáyọ̀ Lámìdé yín rèé MC tó gba skiyaski miski yaski yagba yaski entertaining refreshing and tantalizing ọmọ ayélujára ni mí ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkú gbàyẹ ọ̀gbọ̀n ọmọ ayé gbèrègèdè kàtí òdi bọ́ọ̀rùn òkè èdèrè kọ ọmọ ọ̀pá ẹ̀gbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọ́lé ọba ọmọ lọ̀tán kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni ó nítorí kí ọlọ́lọ́ ó má bàa pọ̀lọ́mọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ ló lòru lórí ètò gbàgede ìlú lónìí kí la máa pẹ̀ kẹ́lù tá sì lálejò wa lórí ètò yìí àwọn tá a máa pẹ̀ kẹ́lù fún tòní náà ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ a máa pẹ̀ kẹ́lù lónìí lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè lórí ètò yìí fún tòní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì a máa ṣe bẹ́ẹ̀ a máa pẹ̀ kẹ́lù lónìí lórí ètò yìí bákan náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣèjọba tó kọjá lọ àti ìṣèjọba tí ń bẹ lóde lónìí tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tí ń bẹ lórí oyè báyìí àtẹgbẹ́ òṣèlú tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ògbóǹtarìgì ẹgbẹ́ òṣèlú alátakò yíyún APC àti PDP kọ́nù táwa ni àlejò wa lórí ètò fún tòní táàjọ máa pẹ̀ kẹ́lù láti ìsìn yìí títí tí ó fi di àkókò tẹ́yìn náà ó fi láǹfààní láti dá sí i ẹni tó jẹ́ àlejò wa fún tòní iná ni ọ̀nàrẹ́bù Ọmọ́tọ́ṣọ́ Ọláyọ̀dé tí ọ̀pọ̀ mọ̀ sí Ọ̀làsíkà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ aṣojú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì wa ní àhín wọ́n ti jẹ́ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ Èkìtì wa ní àhín tó sì jẹ́ pé yàtọ̀ sí yíyún wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti darí láwọn ẹ̀ka ẹlẹ́kànjẹ̀ka ní ìpínlẹ̀ tàwàyà àti ní ìlú Ìdó eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ojú fún kó tó di wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n di ẹgbẹ́ òṣèlú alátakò torí àwọn náà ní a wà ní ẹgbẹ́ òṣèlú tí ń bẹ lókè tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n di ẹgbẹ́ òṣèlú alátakò kó tó di pé màá gbé aṣòfin wa tẹ́lẹ̀ ń tí ó jẹ́ pé àwọn náà ní à ń bẹ ilé agbára yín máa gbé wọn wọlé ẹ má gbàgbé wípé ètò yìí kò sí fún láti gbé ẹnikẹ́ni ṣubú gbàgede ìlú kò sí fún láti yin ẹnikẹ́ni gbàgede ìlú kò sí fún láti sọ̀rọ̀ àlùfàǹṣá
sí ẹnikẹ́ni. Gbàgede ìlú wà fún àti tòlú àti torílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tí a ní ká lè máa mú wọn wá kẹ́yìn náà máa rí wọn. Kó sì jẹ́ wípé ẹ máa láǹfààní láti gbọ́ àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ eléyìí tí wọ́n máa ṣàlàyé bó ṣe rí gan-an. Ẹ má wàá gbàgbé tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé sórí ètò yìí Gbàgede ìlú pẹ̀lú dókítà Ọlámídé lórí ìkànnì Adámimógo 107.7 FM. Ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́nikẹ́ni bíi tí wù kó mọ̀. Tá a bá ti gbọ́ pé ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá á ṣe bẹ́ẹ̀ àájà yín kò ń bẹ́ẹ̀. Ẹ gbé ọ̀rọ̀ yín kalẹ̀ ní ìbámu pẹ̀lú òfin bó ṣe lè wù kó wúwo tó ẹ gbé kalẹ̀ ní ìbámu pẹ̀lú òfin. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mú àlejò wa bọ́ sí ilé agbára ní àyín gẹ́gẹ́ bí wọ́n ti jókòó. Àlejò wa ẹ bá mi kí àwọn aráalé. Atọ́kùn ètò kí gbogbo aráalé o. Orúkọ mi ni ọmọ yín Honorable Ọláyọ̀dé Ọmọ́tọ́ṣọ́. Tọ́kùn yẹn wọ̀n sí Alaska. Ó kì í gbẹ́ ẹ̀kúlẹ̀ o. Honorable Ọláyọ̀dé Ọmọ́tọ́ṣọ́ tí ọ̀pọ̀ mọ̀ sí Alaska. Ẹ ṣe bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí níbi tí a ṣe bẹ́ẹ̀ tá a wà yìí. Ìkànnì Adámimógo òun náà ni à ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń pè bíi ẹ kú ìjókòó. Ẹ ṣe olóòtú. Honorable Ọláyọ̀dé Ọmọ́tọ́ṣọ́ orí ìjókòó tẹ́ wà yìí orí ìjókòó òtítọ́ náà là ń pè é lórí ètò yìí. Orí ìjókòó òtítọ́ náà là ń pè é lórí ètò yìí. Bẹ́ẹ̀ ṣe wá jókòó sórí ìjókòó òtítọ́ yìí mo gbàgbọ́ pé Ọlọ́run ó fún yín láǹfààní láti lè rí i dájú wípé ẹ sọ òtítọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Tọ́ ọ̀dà kó tó rí wípé a máa tẹ̀ wájú ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún tí n bá padà dé a ṣe bẹ́ẹ̀ a nà ń bẹ́ẹ̀. gbogbo yín ni mo kí ní tìlẹ̀ tòkó ọmọ Nàìjíríà mo máa kí o. mo bẹ̀rẹ̀ lẹ́yìn Èkó fẹ́ dìrà Èkó lé ọgbọ́n Èkó lé ọlá Èkó lé owó Èkó lé ọrọ̀ lábẹ́ Adéyínká ọba wa kábíyèsí oyè kan ọba tó tó bàbá Kọ́láwọlé ọba bàbá ẹ ọba Èkó ààrẹ mi sálẹ̀. tó ẹ káàbọ̀ látòkè lọ́hùn-ún lórí ètò Gbàgede ìlú níkànnì Adámimógo 107.7 FM. Honorable Ọláyọ̀dé Ọmọ́tọ́ṣọ́ Alaska. Mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ sọ fáwọn aráalé ìgbà wo iná ni ẹ ṣojú nípínlẹ̀ Èkìtì nílé aṣòfin ìpínlẹ̀ Èkìtì àti pé ẹkùn bo iná lẹ ṣojú. Ọdún 2015 ni mo lọ́n dìbò fún mi wọlé tí mo jẹ́ ìkan lára àwọn ọmọ aṣojú constituency mi Ìdó-Òsì constituency 1 ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì ọdún 2015 ni. Ọdún 2015 ẹ sì ṣe tó fi di ọdún 2019. Ọdún 2019 náà lẹ ṣe é dà. Tá a bá wo Ìdó-Òsì constituency 1 tẹ́ ẹ ṣojú àwọn ibo náà ni ó kó mọ́ra. Ìlú Ìdó-Èkìtì. Ọ̀rìn ọ̀rà ward. Ọ̀rìn ọ̀rà ìlú Ìdó-Èkìtì wọ́ọ̀dù mélòó ní bẹ́ẹ̀? wọ́ọ̀dù méjì ni. Méjì. Ìdó-1 Ìdó-2. Ọ̀rìn ọ̀rà ward. Ìlú méjì ló ṣe wọ́ọ̀dù kan ní ọ̀rìn ọ̀rà ward. Bẹ́ẹ̀ ni Ìfàkì 1 and 2 and Ayé Fìṣìngbólé. Ó jẹ́ wọ́ọ̀dù bíi mẹ́fà tẹ́ ẹ ṣojú fún ìyẹn ni pé kì í ṣe ìlú Ìdó nìkan lẹ ṣojú fún. Ọ̀dà ẹja wa ṣe é báyìí ẹ ti ṣojú látọdún 2015 tó fi di ọdún 2019 tá a bá ti padà dé ní ìsinyìí ẹ wàá ṣàlàyé àwọn nǹkan kan fáwọn aráàlú kó tó di pé a na ètò yìí níbẹ̀ ní rabaji gan. ọmọ Nàìjíríà mo máa kí o. gbogbo yín ni mo kí ní tìlẹ̀ tòkó ọmọ Nàìjíríà mo máa kí o. mo bẹ̀rẹ̀ lẹ́yìn Èkó fẹ́ dìrà Èkó lé ọgbọ́n Èkó lé ọlá
èkó lé owó èkó lé ọrọ̀ lábẹ́ adéyìnmíkà ọba wa kábíyèsí oyè kan ọba tó tó bàbá kọ́láwọlé ọba bàbá ẹ̀ ọba. èkó ara mi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ara mi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́ ẹni tó dé kò tí ó bá gbọ́n kó ní tọrọ Amẹ́ríkà o kó bá bẹ̀ lọ sí Washington kó bá bẹ̀rẹ̀ New York City o kó travel around the world kó ní tọ̀hún ó tún darí bọ̀ wá sílé ṣáká ló dájú kó ní tọ̀hún kò tún lè pọ́n mọ́ o ọmọ fẹ́ dìrà mọ́ máa ń kíyìn o. mo gbàgbẹ́ títí lọ́dẹ́ mú ṣìn àjìnà ìlú wa láti fàtà yìí o. tó a ti padà dé látòkè lọ́hùn-ún aṣòfin yún ọ̀nàrẹ́bù ọmọtọ́ṣọ́ ọláyọ̀dé iná ni ẹ ń bẹ lórí ìjókòó yìí aṣòfin nígbà tí ẹ ṣèjọba nígbà náà lọ́hùn-ún abẹ́ ẹgbẹ́ òṣèlú wo náà ni ẹ ti ṣe ìjọba. abẹ́ òṣèlú ẹgbẹ́ PDP. ẹgbẹ́ òṣèlú PDP lẹ ti ṣe ìjọba. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ òṣèlú tí sì ń bẹ lóde lónìí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú APC. ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè fún owó gọbọi fún owó oṣù tó kéré jùlọ ẹ̀yin gẹ́gẹ́ bí aṣòfin tẹ́lẹ̀ tẹ́ ẹ sì jẹ́ olóṣèlú tẹ́ ẹ tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ǹjẹ́ ẹ rò pé ó yẹ kí ìjọba àpapọ̀ ó san ju 1,100,000 lọ gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ yín 100,000 tàbí kí wọ́n san tó 1,100,000. ẹ ṣe olótù tá a bá tanra wa jẹ ẹ ti sọ fún wa yìí pé ibi tá a jókòó sí òótọ́ ọ̀rọ̀ la gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni tí yẹn bá wo bí orílẹ̀-èdè ṣe rí tọ́ bá ní ìjọba àpapọ̀ san ju 1,100,000 ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí tẹ́ bá ní ká a ṣe máa yànyàn náà yẹn torí tẹ́ bá wo 100,000 sí nǹkan tó ṣe lórílẹ̀-èdè ẹ máa rí pé kò tó nǹkan kan ṣùgbọ́n táyé gan bá wà láti pé kí ìjọba àpapọ̀ san ju 1,100,000 lọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ojú bẹ́ẹ̀ lọ èyí wọn àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò ẹ má gbàgbé o ní ọdún 2015 sí ọdún 2019 tẹ́ ẹ wà níjọba ẹni tí ń bẹ nípò ńgbà náà ààrẹ Muhammadu Buhari àbí àwọn ni ń bẹ níjọba àwọn ni sáà àkọ́kọ́ wọn sínú àbí. bẹ́ẹ̀ ni. ó túmọ̀ sí wípé ẹni tí ń bẹ níjọba nípínlẹ̀ Èkìtì ńgbà náà ni gómìnà àná Ayọ̀délé Fáyọ̀ṣe àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ńgbà náà mo rántí dáadáa pé wọ́n gbé e síwájú ìjọba àpapọ̀ pé a fẹ́ máa gba iye báyìí tí í ṣe eléyìí tó kọjá 30,000 kó tó di pé wọ́n buwọ́ lu 30,000 nígbà náà lọ́hùn. ẹ wá já wò ó kí ni èròǹgbà yín tẹ́ ẹ rò pé yóò jẹ́ àbáyọrí sí bíjọba àpapọ̀ pẹ̀lú bí nǹkan ṣe le sí i tí yóò jẹ́ àbáyọrí sí fífi owó kún owó oṣù àwọn òṣìṣẹ́ tí ó kọjá 1,100,000 náírà 100,000 naira kí lẹ rò pé yóò jẹ́ àbáyọrí sí ẹ̀ lọ́jà àti ní owó orílẹ̀-èdè wa. ṣé mo ohun tó yẹ kí ìjọba fojú tó ní epo ló so gbogbo wa pọ̀ tí wọ́n bá sọ pé wọ́n san tíjọba bá sọ pé àwọn san 1,100,000 lẹ́nìí oríṣiríṣi kan ló máa padà jáde bíi láńlọ́ọ̀dù agbowó lówó lé gbogbo nǹkan tá à ń tà lọ́jà agbowó lórí ṣùgbọ́n tíjọba bá fẹ́ bá wa ṣe kó dáa pátápátá ọ̀rọ̀ epo ní ká kó fojú tó tá a bá fojú tó ọ̀rọ̀ epo iyekíye tíjọba àpapọ̀ bá ń san fún àwọn èèyàn kò ní níṣòro mọ́ọ̀ṣì ṣùgbọ́n tí wọ́n bá fojú tó ọ̀rọ̀ epo tí wọ́n bá tọ́ máa fún wọn ní 1,000 ìgbàlẹ̀ nìṣà kò tí ì lè tó nǹkan tó wà lẹ́yìn tọ́rọ̀ epo bá rí bó ṣe rí. ó túmọ̀ sí pé ntẹ́ ń sọ ni wípé kíjọba àpapọ̀ má ti gbé owó oṣù tó kéré jùlọ sókè kí wọ́n kọ́kọ́ mójútó owó epo náà bí. kó wálẹ̀ tẹ́pọ̀ bá wà òkè ìwọ̀nba tó owó oṣù kódà kan sọ pé wọ́n fún wọn ní 50,000 naira ó máa ní ó máa ṣe gbọ́ létí kò ní ní wọn lára tí wọ́n bá fún wọn ní 200,000 pẹ̀lú bọ́ọ̀rọ̀ epo ṣe rí
bí pé wọ́n ṣe kankan ló máa rí. ṣé ẹ dẹ̀ rò wípé ọ̀rọ̀ epo olórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣé ẹ rò pé òun ni ó dá gbogbo ìṣòro yìí lẹ̀ ọ̀rọ̀ epo nìkan ló dá kì í gbogbo ìṣòro sóhun yìí. leadership problem la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. leadership problem la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. ìṣòro àwọn adarí òun ni la ní. tí yẹn bá ti kú o gbogbo nǹkan wọ̀nyí ló tẹ̀lé. ọ̀dà ká tó gbẹ́nu lọ síbẹ̀ yìí o ẹ jẹ́ á padà wá sípínlẹ̀ Èkìtì àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Èkìtì lásìkò ìṣèjọba tiyín nígbà tẹ́ ẹ jẹ́ aṣòfin tí Fáyọ̀ṣe tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì àti àkókò yìí kí lẹ lè sọ nípa ìgbádùn tẹ́ àwọn òṣìṣẹ́ ń gbádùn ẹ má gbàgbé pákọ̀ọ́lẹ̀ wa o àwọn òṣìṣẹ́ tí ń gbádùn nígbà náà àti sísinsìnyí. ó yàtọ̀ síra wọn gbogbo àwọn tó gbọ́ mi lé wọ́n lè dáhùn ìbéèrè tẹ́ bèrè lọ́wọ́ mi torí wípé ọ̀rọ̀ yìí ti wọ́ látòkè wá ṣé mo pé ìgbà tá à ń ṣèjọba yẹn mo rántí ìgbà tí mo ṣe tó bá dìgbà ọdún máa pín rice fáwọn èèyàn 9,000 ni mo ń ra rice nígbà yẹn 9,000. nígbà yẹn àpò rice tí mo ra nígbà yẹn ẹ wá wo sákòókò yìí ṣé ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ sà káwọn máa fi gbà yẹn wá àkókò yìí ó yàtọ̀ síra wọn tẹ́ bá dé wo ìṣèjọba Ayọ̀ Fáyọ̀ṣe lẹ́kìtì nígbà yẹn ó yàtọ̀ sásìkò yìí o torí mo rántí ọjọ́ kan mo ṣeré lọ sílé ìgbìmọ̀ asòfin tí mo ti kú o mo mọ̀ nǹkan tí mo rí bẹ̀. bíi ìyàtọ̀ wà lára wọn gbogbo ìgbà yẹn àwọn aráàlú àwa bẹ̀ ẹlòmíì tó fẹ́ rí mi nídòó tí ò ráyè rí mi àwa síbẹ̀ yẹn gbogbo ibẹ̀ ń dùn kò sí tó bá lọ máa fún lówó mọ́tò ẹ gbà ẹ fi lè ṣòwò oúnjẹ ẹ bá fáwọn èèyàn wa lélẹ́yìí ṣùgbọ́n ibẹ̀ gbẹ ni. ibẹ̀ gbẹ ilé aṣòfin ìpínlẹ̀ Èkìtì gbẹ fáwọn èèyàn. gbogbo àkókò táwọn aráàlú máa wá aṣòfin tó wà bẹ́ẹ̀ wọ̀nyí mo lè fi gbogbo ẹnu sọ àwọn tó dẹ̀ wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ á máa tẹ́tí sípàìsì pé ọ̀gá ìgbà tẹ́ ẹ ṣèjọba ń bí nǹkan ti change o tẹ́lẹ̀ tá à ń lè yọ̀ wá sọ́dọ̀ wa nǹkan tó wà lẹ́gàn ò tó pín. ẹ má bínú tẹ́lẹ̀ tí àwọn èèyàn ń ráyè wá sọ́dọ̀ yín o ṣé owó ń ṣàn láti ibì kan ni tẹ́ ẹ fi ń rí fún wọn tí ò wá sówó yẹn mọ́ àbí ìjọba ń pa owó wọlé tí ń fún yín lówó ń gbà náà tí ò wá fún yín lówó mọ́. èlítù owó tó ń fún wa ń gbà yẹn ṣe pé ọ̀rọ̀ owó epo ò lè tó lè ń gbà yẹn o torí tí máa wo epo tí máa fi repo láti dó dí adó ń gbà yẹn tí máa repo bí epo 2,000 fún táǹkì mi gbà yẹn máa lọ fún bí ọ̀sẹ̀ méjì bọ̀tẹ́ bá wo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí 12,000 tí máa fi táǹkì mi gbà yẹn ọjọ́ méjì ni o irú owó yẹn báyìí sá mi blame àwọn aṣòfin yẹn náà kì í ṣe ìjẹ̀bi wọn náà ó wù wọn náà kàn ṣe dáadáa fáwọn èèyàn tó dìbò fún wọn ṣùgbọ́n nǹkan tó ń wọlé ò tó nǹkan tó ń jáde. ó túmọ̀ sí wípé n tẹ́ ń gbìyànjú láti sọ pé nígbà tẹ́ lọ sílé aṣòfin ẹ ti rí i wípé àwọn aṣòfin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ṣe dáadáa tó bó ṣe yẹ kán ṣe dáadáa tó. mi ò ní wọn ṣe dáadáa mi ò sọ bẹ́ẹ̀ ni wípé nǹkan tó ń wọ ọwọ́ wọn tán bá ní ká máa ṣe bí àwa ṣe ń gbà yẹn torí pé epo yóò ti gbowó lórí bí eléyìí ń gbà yẹn ìwọ̀n bá dẹni different díẹ̀ ló wà nínú owó tá à ń gbà àti tẹ́lẹ̀ yìí tí wọ́n ń gbà báyìí. nígbà ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ tí wọ́n bá dẹ̀ wọ́n náwó bá wa ṣe náwó ń gbà yẹn nǹkan onírọ́gbọ́ àwọn náà wà ń fọgbọ́n ṣe kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ àwọn èèyàn wọn nǹkan tó ń wọlé ò tó nǹkan tó ń jáde ní torí pé ọ̀rọ̀ owó epo ò tí tó eléyìí nígbà yẹn. ọ̀dà ẹ jẹ́ àwò báyìí ká wá sọ wípé ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ìjọba àpapọ̀ wọ́n wá buwọ́ lu 1,100 náírà fún àwọn òṣìṣẹ́ ṣé ẹ rò pé ìjọba ìpínlẹ̀ Èkìtì yóò lè san owó yẹn fáwọn òṣìṣẹ́ rẹ̀ ẹ má gbàgbé pé orí àga òótọ́ lẹ̀ wá. torí mi ò ìbọn bá mo lè dáhùn ìbéèrè wọn mọ́ torí wípé mi ò sínú ìjọba mọ́ mi ò mọ bí owó ṣe ń wọlé sápò ìjọba ìpínlẹ̀ Èkìtì tí máa ní bóyá kán lè san àti pé tó bá ti wá látòkè táàrẹ bá ti buwọ́ lù gọ́nà ò lọ́pṣọ̀n. ẹ má gbàgbé káwọn gómìnà kan ò tí ì máa san 1,000 ọgbọ̀n. nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ó yẹ kán sanwó yẹn àwọn gọ́tà ń gbìjà wọ̀nyí NSC wọ̀nyí àwọn kan náà máa jà jẹ́bánu táwọn náà bá lè ṣe tó máa lè ṣòótọ́ àwọn èèyàn wọn tó fi wọ́n síbẹ̀ kọjá fáwọn èèyàn wọn tó máa ti jà lọ́jọ́ kìnnà ọjọ́ kejì báyìí wọn làwọn ti call off strike. gómìnà yẹn torí pé irú ẹni tó jẹ́ NSC chairman tó ń jẹ dínà ní governor's office kí ló fẹ́ sọ fún gómìnà. èwo nínú àwọn NSC chairman lẹ́rìí tó ń jẹ dínà. mi ò dárúkọ ẹnìkan mo kàn fi àpèjúwe ni pé ṣé irú ẹni tó ń lọ sọ́dọ̀ gómìnà tó ń jọ wọlé wọ̀de tó ń jẹ dínà ṣóun la sọ pé òun tó bá dọ̀là tá a gbójú àgàn sí. àmọ́ Honorable Ọmọ́tóyọ̀sí tẹ́ ẹ̀ bá rí ẹ̀ ní wí. tẹ́ ẹ̀ bá rí ẹ̀ ní wí. gbogbo aṣọ́kọ́ là ń sá lóòrùn tó bá tàkókò ọ̀gọ́ tá a bá máa dárúkọ a máa dárúkọ. ṣùgbọ́n ṣe mọ̀ kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni ẹ ṣojú fún àwọn náà lẹ̀ ń bá sọ̀rọ̀ báyìí. kó ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣẹlẹ̀ gan lókè
ẹ jẹ́ ká lọ wo ìgbésẹ̀ wọn àwọn olóyè òṣìṣẹ́ amẹ́nẹ̀sì wọ̀nyí. Joe Ajaero àti Festus Osifo kọ́ ni. bẹ́ẹ̀ ni sá gbogbo náà ló wọ gọ́dọ̀ ló wọ sọ̀rọ̀ bó ṣe wù wọ́n. eléyìí iná ti jó lórí kókó ni ẹ̀wọ̀ strike náà kò jọjọ́ méjì ọjọ́ mẹ́ta gbogbo ìyà tó ń jẹba lórílẹ̀‐èdè yìí àwọn labour kìíní wọ̀nyí wọ́n lè gbà wá kó lọ́wọ́ ìyà yìí Thomas strike fún oṣù kan sà kò sí kò tó máa fẹ́ tí president ò ní ṣe o. ọ̀dà ẹja wò intanet sọ ni pé ó yẹ kí ẹgbẹ́ òṣìṣẹ́ ọmọ tẹ̀ wájú nínú ìyanṣẹ́lódì wọn títí tí gbogbo nǹkan ó fi ṣe bẹ́ẹ̀. bó ṣe kó rí nìyẹn. ṣé ẹ rò pé nǹkan bó ṣe ìjọba wa ló wà ń bẹ̀ sà gbogbo nǹkan náà ń já àwọn yìí sà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí wọ́n lè torílẹ̀-èdè ṣe tó má dúró lórí ẹsẹ̀ wọn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ má gbàgbé pé òṣìṣẹ́ ọjà fún ọ̀rọ̀ ètò ààbò ńgbà tètò ààbò mẹ́hẹ̀ kọjá wọn lọ fún ìyanṣẹ́lódì o. ara ọ̀rọ̀ tí mo sọ náà lélẹ̀ sà torí pé ó ní àjọṣepọ̀ kan tó máa ń wà pẹ̀lú àwọn adarí wa wọ̀nyí ẹbí mo ṣe jọba rí àwọn ìjọba rí most of àwọn olórí wọn wọ̀nyí ló máa ń gbàbọ̀dé àwọn gan ló túbọ̀ pàkún wọn tó ẹ pé wọ́n wà independent kọ́mà ní pé mi ò lè wojú gómìnà yìí o mi ò lè wojú ààrẹ wa o gbogbo nǹkan tá à ń jà wọ̀nyí sà bí ìlú ṣeré yìí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti tó kọjá fún wa kó má jẹ́ pé ọ̀rọ̀ tiwọn yìí ṣe tí wọ́n náà jà fún yìí gbogbo bí nǹkan ṣe ń le ìgbà tó ń gbé owó lé ọ̀rọ̀ owó orí epo ẹ̀tọ́ wọn jáde nígbà yẹn I expect wọn ṣe bẹ́ẹ̀ wọn òṣìṣẹ́ wọ̀nyí ló jáde nígbà yẹn Jonathan tẹ́bà rántí lọ́jọ́ ta. ní 2012 bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ni wọ́n sọ pé àwọn ò gbà kí wọ́n yọ owó ìrànwọ́ orí epo ìgbà náà ni Adams ọ̀ṣì ọ̀mọlẹ̀. bẹ́ẹ̀ ni sà àwọn dàlẹ́ ni sà gbogbo bí ìlú ṣe lé yìí ṣé àwọn òṣìṣẹ́ àwọn labour congress ò sí ìlú mọ́ ni ó di ọ̀rọ̀ tí wọ́n báyìí pé kọ́ increase kí ló kọ́ minimum wage wọ́n jáde yìí ó tọ́ fún àwọn kankan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó yẹ kán ti jà fáwọn èèyàn wọn tó ń jáde. ọ̀dà ẹ̀jẹ̀ wò ẹ ti ṣe èmi ọ̀mọ̀ àtẹnukọ́ gé ẹ ti ṣe aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì ẹ jẹ́ á wò lọ́wọ́lọ́wọ́ báyìí tá a wà yìí nípínlẹ̀ Èkìtì ẹ jẹ́ á fi tọrọ̀ ajé ìpínlẹ̀ Èkìtì ṣe ìṣèjọba yín gbà náà lọ́hùn ṣé ó ní àwọn ṣé ẹ rò pé ìṣèjọba yín pèsè ààyè ọjọ́ iwájú lẹ̀ débi wípé ìṣèjọba tí ń bẹ lóde yìí yóò fi láǹfààní láti gùn lé àwọn ààyè tẹ́ ẹ pèsè lẹ̀ ńgbà náà lọ́hùn tí wọ́n fi lè rí owó san fáwọn òṣìṣẹ́ tíjọba àpapọ̀ bá tiẹ̀ wá sọ pé tó a fẹ́ máa san 100 ẹgbẹ̀rún fáwọn èèyàn. ṣé mo ń gbà yẹn náà tá a bá ní tanra wa ti ní ká má tanra wa lórí ibi tá a wà yẹn náà àwa tá a jọ mọ ilé ìgbìmọ̀ asòfin yẹn tó jọ gómìnà wa ń gbà náà sà nípínlẹ̀ Èkìtì gbogbo èèyàn ló mọ wọlé wọ̀ta wa 24/7 pẹ̀lú gómìnà Ayọ̀délé Fáyọ̀ṣe àwọn èèyàn ń gbọ́ mi báyìí ṣùgbọ́n nígbà tó wá tá àkókò kan sà àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àjẹ́ kankan mọ́ lójú ẹ̀ gbangba ni mò ń sọ yìí àjẹ́ kankan mọ́ lójú Ayọ̀ Fáyọ̀ṣe rọba stamp ni speaker jẹ́ èmi ni mò ń sọ lẹ́nu sà rọba stamp ni speaker jẹ́. ìyẹn ni pé ajá inú ìwé. ni wọ́n ń gbà náà sà bí a ṣe sọ̀rọ̀ yìí gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ ká gbàǹgbà tá a bá parí ìjọba ó sì wà lọ́wọ́ ìjọba tó ń san fún wa. tí gómìnà wọn gbà náà tó bá ṣe dáadáa sà gbogbo àwọn ẹ̀tọ́ wa sí kò yẹ kó san. ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró yìí sà ìyẹn kọ́ la bá wá lé ní. ìṣèjọba ń gbà yẹn onìkan ló yẹ ń gbà yẹn sà tó máa fi wálẹ̀ ń gbà yẹn ká ṣètò bó ṣe ká ṣètò ọmọlẹ́gbìmọ̀ aṣòfin o ká rí nǹkan tó yẹ ká ṣe o ká ṣe ká gbé déwájú gómìnà o mo ń gba ẹ̀sà ká kò lórí ẹni ìṣọjọ́ ọ̀rọ̀ ti bẹ̀ yẹn ṣùgbọ́n ní nǹkan tẹ́ bẹ̀rẹ̀ wípé ṣé ìṣèjọba wọn gbà yẹn sófà yé ńlẹ̀. tó pèsè àyè lẹ̀ débi pé ìjọba ò ní yóò fi láǹfààní láti lè dúró lé pé tí ìjọba àpapọ̀ bá ti sọ pé ẹ máa san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tíjọba. bá lè dáhùn béèrè yìí dáadáa tọkàn jẹ́ ká ṣojúṣe wa gẹ́gẹ́ bí amòfin gbà yẹn ayò sí. ìyẹn ni wípé ká kúkú sọ yìí pé ẹ̀yin aṣòfin gan tẹ́ ẹ wà ní ọdún 2015 sí ọdún 2019 láwọn ààyè kan fìdí ẹ lẹ́dà. bẹ́ẹ̀ ni mo sọ torí tọrọ bá ṣe bí ogún báyìí tábà gbé lọ sọ́dọ̀ olórí wa nínú ogún yẹn lè ṣe pé márùn ọmọ gbà wọlé márùn dógún yòókù. àmọ́ kí ló dé tẹ̀yìn ò ké sí tàǹgbà náà lọ́hùn. ẹ mọ̀ ọ̀rọ̀ òṣèlú àwọn olóṣèlú ni wá ṣé mo pé ọba tó bá wà lórí ìtẹ́lẹ̀ máa pé ó ṣe dáadáa kò ṣe dáadáa o sàǹdákàtà ni àwọn èèyàn máa pariwo tó bá sọ ń gbà yẹn nínú wọ́ọ̀dù ẹ̀ gan ìwọ tó bá sọ pé ó fẹ́ jà faraàlú ó máa kú ẹ apẹ̀lẹ́dà ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé mo pé gómìnà ń gbà ẹ sà dẹ̀kan dún ọ̀nà dù ó lè sọ pé aṣòfin gbómi lẹ́nu o ní wọ́ọ̀dù ẹ̀ sà wọ́ọ̀dù ara mi wọ́ọ̀dù ẹni yẹn láti bẹ́ẹ̀ lómi dìde tó ṣe tá àti gbapò yẹn ó bẹ́tà kí wọn náà rọ adákẹ́ nǹkan tí gómìnà bá ti láwọn fẹ́ kí wọn náà bá wọn fẹ́ o. ó túmọ̀ sí wípé ilé aṣòfin wa gan lọ́wọ́ tá a wà yìí ní tí gómìnà bá fẹ́ wọn bá fẹ́. ẹ mọ àwọn tó wà ń bẹ yìí àwọn mélòó látakò tó wà ń bẹ
alátakò tó wà ń bẹ àwọn SDP tó wà ń bẹ ọjọ́ wọlé gbọ́ pọ́n sọ̀rọ̀ rí wọ́n ti fi ìkàndá wọn náà lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún yín bí SDP méjì ló wà ń bẹ báyìí ó dọjọ́ wo tẹ sọ pé wọ́n kàn sàn kan pé gómìnà wa o ó ṣe báyìí o òun náà ti aláìn pẹ̀lú àwọn tó wà ń bẹ àwọn tó dẹ̀ wà ń bẹ kò sọ pé tó lè rí àìṣedéédé gómìnà àwọn ìjọba rí tọ́másọ kò lè pọ́sẹ̀ kan máa mẹ́lòmíì bẹ́ẹ̀ wọ́n máa sùn díẹ̀ rẹ̀ wọ́n kọ́ sí wọ́n sí lẹ́sàn-án ní kò máa lọ lé ẹ̀ òun náà bílífì wípé torí pé ọ̀rọ̀ wọn ti wọ́ látòkè wá. ọ̀dà ṣé ẹ̀ wá rò wípé ilé aṣòfin torí pé n ti ń bẹ nínú ìwé òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni pé ilé aṣòfin dá dúró ìṣèjọba fún gómìnà ìgbìmọ̀ aláṣẹ gómìnà wọn dá dúró. kò rí bẹ́ẹ̀ rárá tẹ́bárọ́dún tó ti ń pariwo autonomy fún judiciary fún local government pẹ̀lú àwọn aṣòfin àwọn gómìnà yóò gbà ó yẹ kó wo ilé ìgbìmọ̀ aṣòfin kó máa wá direct ni ṣùgbọ́n àwọn gómìnà yìí wọ́n bó ṣe ń ṣe wọn gbà ó ẹ wo ti local government autonomy náà wọn gbà judiciary náà wọn gbà àkàkà wọn lọ́wọ́ wọ̀nyí ń wọlé sí which is strong. ẹ jẹ́ á sọ̀rọ̀ níbi autonomy tẹ̀sán òmìnira tẹ̀sán ìyẹn ni pé ilé aṣòfin gan ò lómìnira. wọn lómìnira o tá a bá ṣe kankan nígbà ìṣèjọba àtàwọn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lọ gbàjẹ́ lọ́wọ́ gómìnà. káwa kúkú sọ yìí pé ìṣèjọba Oyèbáméjì ti ń bẹ̀ ń bẹ̀ yìí ṣé n tí à ń sọ tẹ̀ ń sọ nísìnyí pé bàtà tí Fáyọ̀ṣe bọ́ọ̀lẹ̀ làwọn náà wọ̀ lórí. ọjọ́ wo lẹ gbọ́ pé gbogbo asọ́wọ́ assembly tó wọ́n bẹ̀ yìí kàn ṣe constituency project wọn kò sí yẹn mọ́ tọ́gbìgbà tán lọ́mì wọ́n fún wọn lówó àwọn tó dìbò fún yín o ẹgbà o ẹ̀rọ atare o ẹ̀rọ kìíní rèé o ẹ lọ ṣẹ́ni tí o ti rówó oṣù sọ́tàn jẹ́ outstanding salary wá sí wọn bẹ́ẹ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. civilian salary àsìmí sì wà ń bẹ̀ furniture làwọn àsìmí sì wà ń bẹ̀ tí wọ́n san Fáyọ̀ṣe ó san nígbà tó yẹ kó san Fáyẹmí wá kò san kí lorúkọ ẹ̀. Oyèbáméjì. ó wà ń bẹ̀. nǹkan máa wà lágbára báyìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún ká dá tọ́mì ẹni tí ń bẹ ní ilé àgọ́dọ̀ ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn kí wọ́n lè mọ̀ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Honorable Mọ́tòṣọ́lá Ayọ̀dé ti gbòye mọ́sọ́ Alaska. ẹ̀yin rẹ̀ sì ṣe ojú. Ìdó-Òsì constituency one nílé ìgbìmọ̀ aṣòfin lọ́dún 2015 to 2019. Oh my God. Mo bẹ̀rẹ̀ lẹ́yìn Èkó fẹ́ dìrà Èkó lé ọgbọ́n Èkó lé ọlá Èkó lé owó Èkó lé ọrọ̀ lábẹ́ Adéyínká ọba wa kábíyèsí oyè kan ọba tó tó bàbá Kọ́láwọlé ọba bàbá ẹ̀ ọba. Èkó ààrẹ mi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ààrẹ mi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́ ẹni tó dé kò tí ó bá gbọ́n kó ní tọrọ Amẹ́ríkà o kó gbàgbẹ́ lọ sí Washington kó gbàgbẹ́ rẹ New York City o. tó ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún Honorable Mọ́tòṣọ́ tí wọ́n ti jẹ́ aṣojúṣòfin ní ilé aṣòfin ìpínlẹ̀ Èkìtì láàrin ọdún 2015 sí ọdún 2019 àwọn náà ni à ń bẹ lórí àga òótọ́ wa yìí eléyìí tá a wà Honorable ṣe ká tẹ̀ wájú. ìwé mi wọ́n sọ pé ẹni tó máa ṣe lóore tó bá fi bí sán ibi ò ní tán lé olúwa ẹ̀ gómìnà Oyèbánjí ó ṣe mí lóore o mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn ẹ̀tọ́ wa kan wà ń bẹ̀ civilian allowance wa furniture wa nínú out of 26 house of assembly àwọn tó dìbò ti pẹ́ márùn-ún o mo ti gba tèmi. ẹ̀yin ti gba tí. tú ọba ńlá kan nílẹ̀ Yorùbá lẹ ṣe gbà á. ni mo ṣe gbà á tó bá gómìnà sọ̀rọ̀ tí wọ́n sì sọ fún mi torí pé tí n bá fẹnu lọ́bẹ̀ àtẹ̀gbẹ́ abáramóore jẹ ni mí. ọ̀dà ẹjẹ́ àwò báyìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò ǹjẹ́ ẹ rò pé ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ tá a wà yìí tí í ṣe ìpínlẹ̀ Èkìtì ṣe rò wípé ẹ wá ní akíkanjú tàbí ẹ ní àápọn tàbí ẹ ní agbára tàbí ẹ ní ìṣọ̀kan láti ṣe bẹ́ẹ̀ tún dórí ipò lẹ́yìn ìgbà tí gómìnà tí ń bẹ ń bẹ yìí bá wà ń bẹ tó bá kò ń bẹ. ó kù sọ́wọ́ wa ó kù sọ́wọ́ ọmọ ẹgbẹ́ wa ẹ ti ní ká má sọ ọ̀rọ̀ àlùfàǹṣà sí ẹnìkọ̀ọ̀kan lórí ètò yìí ọmọ Èkìtì ní gbogbo àwọn àjọ ń play game ni o bí mo ṣe wà nígbà tí mo wà lórí ipò mo ń tọ́jú APC member torí pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ ni after tí máa kó ń bẹ̀ tán ẹlòmíyàn débẹ̀ ṣé mo ọ̀rọ̀ tẹ́ ń sọ ó kù sọ́wọ́ ọmọ ẹgbẹ́ PDP
ayé nífẹ̀ẹ́ wa ẹ lè fi jọba wa wé àwọn ará bíi ìṣèjọba tiwa ìgboro dáa ẹ wo gbàyè Jonathan sásìkò tá a wà yìí ṣùgbọ́n kòkòrò tó jà fọwọ́ ara ẹ̀fọ́ ló wà tí àwọn PDP lè put ilé wa into order ó pu wà fún wa o. ṣe wá rò pé ilé ìṣèjọba yín dáa nígbà náà làwa ni wọ́n gba ìṣèjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP fún ẹgbẹ́ òṣèlú APC. propaganda ló fà ń gbà yẹn ó dé affect wa báyìí sá àwọn APC ní propaganda jù wá lọ ọ̀rọ̀ Chibok ọ̀rọ̀ ọmọ Chibok ló fi lé Jonathan sá kò sẹ́ni tó mọ̀ pé ìjọba Jonathan ẹ̀ wo sásìkò tá a wà yìí ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tá à ń sọ ẹgbẹ́ APC yìí wọ́n ní propaganda jù wá lọ sá bí ìgboro létẹ́lẹ̀ ń gbà yẹn. ó túmọ̀ sí pé kì í ṣe pé iná ò ní propaganda wọ́n ní ìjù yìí lọ ni. wọ́n ní ìjù wá lọ accepted bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí nǹkan tó wà lórílẹ̀‐èdè yìí ó ju ìgbà tí Jonathan wọn bẹ̀ tó ń kógun tiwa tó ń ṣe protest ní lọ́jọ́ tó ń gbà yẹn tẹ́ bá rántí nǹkan tó wà lórílẹ̀‐èdè ṣùgbọ́n àwọn ará wa wàhálà tó wà within our party gan àti ìbójútó talkless àmà fèsì àwọn opposition mo dẹ̀ sọ kíní kan initial stage pé leadership problem la ní wọn ló dẹ̀ ṣe àfẹ́tẹ̀ ẹgbẹ́ wa tí ẹgbẹ́ wa bá lè put ilé wa into order ó pọ̀ fún wa o ará ìgboro ń retí ẹgbẹ́ wa àwọn àwọn dábàá ìsà. ó dá yín lójú pé àwọn ará ìgboro ṣì ń retí ẹgbẹ́ yín. ṣé bá jọ nájà ni àdégbọ́n nǹkan tí wọ́n sọ pé ó bẹ́tà bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá ẹ wo ìṣèjọba Buhari gan ìgbà ayé Buhari 190 lépo ẹ wo sásìkò yìí. ọ̀dà ẹja bọ́ sí apá ọ̀dọ̀ wa ní Ìdó-Òsì ní Ìdó-Òsì tá a wà yìí tẹ́ ẹ ti ṣojú constituency 1 àwọn tẹ́ ẹ jọ ṣèjọba ń gbà náà wọn bẹ̀ tẹ́ ẹ bá wò dáadáa pẹ̀lú àkọọ́lẹ̀ mi àti ìwádìí mi a rí nínú àkọọ́lẹ̀ yín pé nígbà náà lọ́hùn ẹ ṣe lẹ́sìn ìyún ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jáde iléèwé fáwọn ọmọ àti tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wà nínú àlùdé láti ìgbà náà tẹ́ ẹ ti kúrò nípò ó dàbẹ̀ ni pé àwọn ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀hún ó ti ṣe bẹ́ẹ̀ ó ti lọ sódò lọ mú mi ṣe nítorí pé ẹ wà ń pò ni àbí ẹ ń wò pé káwọn èèyàn ó lè nífẹ̀ẹ́ yín kí wọ́n lè dìbò fún yín lẹ́ẹ̀kejì ṣùgbọ́n tí wọ́n ò ṣe bẹ́ẹ̀. ṣé wọ́n rí pé mo sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ó wù mí kí n máa ṣe lọ kó má jẹ́ gbà tí mo wà nípò ni mò ń ṣe dèní ìwọ̀n sọ ń gbà yẹn sà èmi ní first honourable tó máa wà ní constituency wa yìí mo pé kọ̀ǹpútà fáwọn ọmọ iléèwé ń gbà yẹn education ni mo fẹ́ sọ̀rọ̀ pé mo mọ rírì ètò ẹ̀kọ́ mo ṣe school bag fáwọn èèyàn ṣé mo ètò ẹ̀kọ́ yìí ó yẹ kó máa continue inú mi dùn pé ẹni tó gba ipò lẹ́yìn mi which is Abíọ́dún Fáwẹ̀kùn ọmọ ìlú yìí ni ó gùn lé ìlànà tó mo fi kalẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ mi mọ́ ẹnìgbà tó padà wọlé second time yìí o ní first kìíní ẹ̀ ó ṣe ètò ẹ̀kọ́ yẹn torí àgbọ́dọ̀ tọ̀nra wa torí pa àbà lórí ètò ká máa bàyàn jẹ́ no bí mo ṣe ṣe tán àwọn èèyàn pè pé nǹkan báyìí lọ lásìkò à ń ṣe o fáwọn ọmọ wọ̀nyí tó bá ti wà nígbà olùdé o ó dẹ̀ gùn lé ẹsẹ̀ yẹn ó ń ṣe ṣùgbọ́n lẹ́nu ìgbà tó padà wọlé padà yìí mi ò tí mọ mi mèròǹgbà ẹ̀ lórí láti bá tẹ̀síwájú. ọ̀dà kákúkú wá gbà pé fúnra yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ nínú àwọn ọ̀rọ̀ yín báyìí pé ìṣèjọba yín náà ní gbọ́ yìí sọ yìí tí ìṣèjọba tí ń bẹ lóde yìí náà ní gbọ́ yìí sọ yìí tá à ń pè ní propaganda ẹ ti gbà bẹ́ẹ̀ wípé ó kàn jura wọn lọ ni káwá sọ pé ṣé gbọ́ yìí sọ yìí ìṣèjọba tiyín nígbà náà lọ́hùn tẹ́ ń ṣe ní ìsìn ṣé ẹ rí gbọ́ yìí sọ yìí ṣe mọ́ ká sọ pé ìṣèjọba yìí ń ṣe dáadáa lẹ́ẹ̀ fi rí gbọ́ yìí sọ yìí. náà wọn ò ṣe dáadáa ní wípé àwa ara wa a ní ìṣòro nílẹ̀ ilé ara wa ìṣòro yẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn ẹgbẹ́ alátakò yìí náà ló ń da kalẹ̀ ṣùgbọ́n báyìí àwọn ẹgbẹ́ wa ti wọ́n realize àwọn arábí ló ń lo ara wa láti jàmbá lógun àṣetán àti fòpin sí ọ̀rọ̀ tí mo bá yín sọ lẹ́yìn oṣù kan oṣù méjì ẹ máa rí pé ìyàtọ̀ aborílẹ̀-èdè yìí. ẹ dé padà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹgbẹ́ òṣèlú PDP. àgbò tó fà jòrin àgbò tó fà yìnrìn ni. àgbà lom ẹgbẹ́ PDP àti ṣetán o congress wa di ó yẹ ká bẹ̀rẹ̀ congress ó yẹ ká ṣe world congress ní June 29 but àwọn aláṣẹ wa láti Àbújá wọn ti postpone ẹ̀ di July 27 after tí wọ́n ti lè rí July tí wọ́n ti lè rí congress wa ṣe taari world ṣe taari local government ṣe tagba state sa ẹgbẹ́ wa dé padà. láti 1998 ẹ wà lára àwọn tó dá àwọn nǹkan kan lẹ̀ láti ọdún 1998 kódà ẹgbẹ́ òṣèlú PDP tá à ń sọ yìí ẹ wà lára àwọn tó jókòó ńgbà náà ẹ wà lọ́dọ̀ làǹgbà ńgbà náà lọ́hùn ẹ wà lára àwọn tó jókòó ibi tẹ́ ẹ wá sìn wá dé yìí ọdún tẹ́ ẹ fi ṣèjọba ibi tẹ́ ẹ sin orílẹ̀-èdè Nàìjíríà dé ẹ̀yin fúnra yín ẹ fojú wò ó pẹ̀lú ibi tí ẹgbẹ́ òṣèlú PDP sin orílẹ̀-èdè Nàìjíríà dé gẹ́gẹ́ bí ẹ̀yin bí ọmọ Nàìjíríà tó yẹ ká fún yín láǹfààní láti tẹ̀ wájú nígbà tá a gbàjọba lọ́wọ́ yín. ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ máa rí táwọn yẹn bá ń pè wọlé àrùn ojú ni ẹ wo ìṣèjọba wa
a lò fún 16 years ńgbà yẹn. ọdún mẹ́rìndínlógún lẹ lò. bẹ́ẹ̀ ni la fi lò ẹ wo iye tó ń ta páànù gbà yẹn ẹ wo tí sìmẹ́ǹtì wà ẹ wo tí wọ́n rọkọ̀ ẹ wá wọ sásìkò yìí kí wọ́n gbómi àti epo wọ̀sà pé ìṣèjọba ẹgbẹ́ PDP o iye báyìí ni wọ́n ta sìmẹ́ǹtì o nígbà ìṣèjọba wọn ìgbà ìṣèjọba APC o iye báyìí ni wọ́n ta sìmẹ́ǹtì o tàlẹ́ wá fẹ́ kó padà wà náà méjèèjì wọ̀nyí sá aráàlú adáyín lóhùn. àdọ́dọ̀ àwọn aráàlú náà láìpẹ́ yìí àti fẹ́ẹ́ dọ́dọ̀ àwọn aráàlú Honourable Alaska yàtọ̀ sí iṣẹ́ òṣèlú torí àwọn èèyàn ti sọ òde òṣèlú di iṣẹ́ ṣe ẹníṣẹ́ míì lọ́tọ̀ àbóṣèlú yìí náà lẹ̀ ń jẹ. eléré orí ìtàgé ni mi kí n tó di olóṣèlú mo ti lórúkọ kí n tó wá sí inú òṣèlú nípínlẹ̀ yìí lórílẹ̀‐èdè kò sẹ́ni tí yóò mọ̀ tó ń pè lọ́làsíkà ìgbà yẹn mò ń jẹ́ ọmọ tó sọ cultural group ń gbà yẹn kò sí àwọn ọmọ tó máa bí lọ́wọ́ bí ọgbọ̀n ọdún síbi tá a wà yìí ó máa pàdé mi torí inú ká wá ṣe níléèwé wọn ò nílò wọn. tó ẹ níṣẹ́ ọwọ́ tí yín lọ́tọ̀ ẹ fòṣèlú ṣe iṣẹ́. ṣebí láti bí ọdún kẹfà tí mo ti kó níjọba lélẹ̀ tẹ bá ṣe rí mi ẹ̀rọ àbọ̀ tó wá ẹ̀rí náà tabarọ́ ọmọ bá máa rí dàsákì lára ẹ̀. ọ̀dà kó tó di pa lọ ṣó ní àwọn aṣòfin tí ń bẹ nílé aṣòfin tàbí àwọn tí ń bẹ níjọba tẹ́ẹ̀jọ rẹ tí ẹ̀jọ ṣọ̀tá tí ò sí pé. òṣèlú táwọn ṣe kì í ṣọ̀tá ọmọ Èkìtì ní gbogbo wa game la jọ ń play ó dàbí àti ọmọ ta draft ni eré ńlá fọmọ ayò ṣe àwa la wà ń bẹ lẹ́ni àwọn kan ló wà ń bẹ lẹ́ni àwa la máa wà ń bẹ lọ́la àbúrò mi Abíọ́dún fáwọn ẹkùn tó wà ń bẹ lẹ́ni sa àjọ sọ̀rọ̀ sa bẹ́ẹ̀ ni mo sọ fún yín speaker tó wà ń bẹ yìí mo ń lọ bẹ bó ṣe wù mí ni bí pọ́mọ ẹgbẹ́ PDP ni wá ẹni tó bá jọ ọmọ Èkìtì tó nírònú àwọn tó wà ń bẹ ọmọ Èkìtì ni wọ́n àwọn tá a sì bẹ ọmọ Èkìtì ni wọ́n kí là ń bára wa jà lé lórí ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ìgbà kan wà ta lórílẹ̀‐èdè fún 16 years àwọn náà ló ń lò lọ́wọ́ àwa ló tún máa lò lọ́la kí wàá náà bára wa jà lé lórí ẹni tó ṣèlú ò bá yí ló máa ń bára ẹ̀ jà bó ṣe rí nìyẹn. àwọn aráàlú ni wọn ó pè wọn sọ bíjọba yín ṣe rí ńgbà tẹ́ wà ń jọba torí mi ó fáwọn aráàlú láǹfààní láti pè láti sọ bíjọba yín ṣe rí ńgbà tẹ́ wà ń jọba àti àwọn ohun tẹ́ ẹ ti sọ báyìí wọn ó fi èròǹgbà wọn wọn ó sì máa béèrè ìbéèrè lọ́wọ́ yín lórí àga òótọ́ tẹ́ wà yìí Honourable Alaska ní Ìdó Òsì ẹ ti ṣojú kí lẹ rò wípé ó nílò àtúnṣe ní Ìdó Òsì tí ẹ ráyè ṣe ń gbà náà lọ. mo sọ fún yín pé ìṣèjọba wa ń gbà yẹn bí orílẹ̀-èdè ṣe rí ń gbà yẹn orílẹ̀-èdè níṣòro ń gbà yẹn gbọ́ alámọ̀ nígbà ìṣèjọba àkọ́kọ́ Buhari ètò ọrọ̀ ajé kò sówó much gbogbo nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí Honourable mi ò ráyè ṣe ń gbà yẹn torí pé ó yẹ kó lójúṣe ti máa ṣe sílùú kọ̀ọ̀kan kan rí pa mi bọ̀ ṣé ẹni tí ó tọwọ́ oṣù gan tán jẹ́ wá lọ́wọ́ oṣù táàrọ̀ owó oṣù gbà ṣé òun lọ́ máa fún wa ní constituency project láti ṣe kọ́ bí aláìbìrì lọ́n fẹ́ ní fàkì o kí n kọ́ fún wọn bóyá ayé o bóyá ọ̀lù lọ́n fẹ́ o kí n ṣe fún wọn bí àwọn èèyàn opó lóníṣòro o kí n ṣe fún wọn ṣé mi tí rówó oṣù gbà ni màá ṣe ojúṣe tó yẹ kí n ṣe bí orílẹ̀-èdè ṣe rí ń gbà yẹn nìyẹn. ọ̀dà ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ fún àwọn èèyàn láǹfààní torí àkókò tí ń lọ Honourable tí ẹ̀ ń gbọ́ látàárọ̀ lórí ètò gbàgede ìlú pẹ̀lú dókítà Ọlámídé níkànnì adámimógo 107.7 FM iná ni Honourable Alaska táwọn èèyàn mọ̀ sí Alaska Honourable Ọláyọdé Ọmọ́tọ́ṣọ́ wọ́n ti ṣojú ṣòfin ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì láàrin ọdún 2015 sí ọdún 2019 ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ńgbà tá a pè yín ẹ wá a dúpẹ́ lọ́wọ́ yín o Honourable Alaska ojú òní tì yín a sì dúpẹ́ pé aníkẹ́ ẹ̀sùn tọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti wà lọ́kàn yín ẹ̀ sọ ẹ jẹ́ gbọ́n táwọn èèyàn sọ kó tó di wípé a mọ̀ tẹ̀wájú nọ́mbà tẹ́ pè sí 07072766278 gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé polówó ọjà wá sórí ètò gbàgede ìlú ẹ rí bó ṣe ń dún lálálá ẹ rí bó ṣe ń họọrọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé polówó ọjà wá ẹ pè dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò nọ́mbà tèmi ẹ pè lẹ́yìn ètò nọ́mbà tèmi lẹ́yìn ètò rèé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣonúgbọ̀wọ́ ètò gbàgede ìlú àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò ká ó ní lọ́ọ̀yà kan ẹ gbé lọ́ọ̀yà wọn bó ṣe rí rèé ẹ pè mí lẹ́yìn ètò 08034865342 08034865342 ẹ sì lè bá mi sọ̀rọ̀ láwọn ojú òpó ìbáraẹnidọ́rẹ̀ẹ́ bíi Facebook, YouTube, Instagram, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dókítà Ọlámídé náà ni ẹ já bẹ̀rẹ̀ sí ní gbé pé 07072766278 ẹnìkan ń bẹ hello 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 ẹ káàárọ̀. mo kí yín pé ẹ kú iṣẹ́ náà.
ọlọ́run ní í ṣe ó kọyìn àti bìtẹ̀ tí ń pè. mo ti ń try láti pè sí adánimọ̀ọ́gò ògbẹ́ni kankan wa ò ní wọlé. àmì àṣẹ Èdùmàrè. mo tún kí bàbá wa tẹ gbé wá máa dárúkọ mi láti Ondo State ni mo ti ń sọ̀rọ̀. lórí ibi tẹ jókòó sílé ní tí bàbá mi Alaska yìí ti ń sọ̀rọ̀. àrùn ojú ni kì í ṣe ti mú. ìjọba PDP ní 16 years tí wọ́n lò tá lò wọ́n ń fòkún wá láàyè léyìí tá a wà yìí o. ká má tanra wa jẹ gẹ́gẹ́ bí bàbá yẹn gẹ́gẹ́ bó ṣe ń sọ òdodo tá a dẹ̀ tí mò ń tẹ̀lé. ìrìn àjò yìí níbi tá a délé ní bí APC wà wá gúnlẹ̀ sí ẹ má jà tanra wa jẹ kò dáa o. dáadáa jì ọ̀dà kò dáa. ẹ ṣeun. ṣùgbọ́n nǹkan tí màá wá sọ kẹ́lòmíì tún lè dá sí kaba lè tún gbọ́ ni wípé PDP ẹ lọ fìmọ̀ ìṣọ̀kan bí ìmọ̀ bá ṣe ọ̀kan ẹ wá gbà wá because eye tá à ń rẹ po kí wọ́n fún ìyàwó ó fún yàn ní 3,000 kò rí kan fi rà. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ẹ ṣeun náà orúkọ mi adúpẹ́dúpẹ́. ni ọmọọba dúró gbìtàn láti irúṣọ àkókò. tọ ẹ ṣeun. hello. Hello. ó kọyìn àti bìtẹ̀ tí ń pè. Hello, ẹ máa kú ètò. ọlọ́run ní tòun kọyìn o. Babátúndé Ayẹni tí gbogbo èèyàn mọ̀ sí Argentina ló ń sọ̀rọ̀. orí ètò gbàgede ìlú pẹ̀lú dókítà Ọlámídé níkànnì Adámimógo 107.7 FM rèé. ẹ ṣe ẹ kú ètò. ìrìn àjò òṣèlú àwa náà mọ̀ díẹ̀díẹ̀ ń bẹ. oore ọ̀fẹ́ dẹ̀ ni. nǹkan tí màá tiẹ̀ sọ ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ jù. láti kánsẹ́lọ̀ bẹ̀rẹ̀ lọ sí assembly lọ sí state level ní kúkú ṣá téèyàn bá ti lè ṣe òṣèlú tó gbapò kékeré wọ̀nyẹn ó ti ń lọ síwájú nìyẹn. nǹkan tí màá tiẹ̀ sọ ni pé constitution ti Nàìjíríà ó yẹ kán tún ṣe. ìdí pàtàkì tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé Alaska yẹn ó mọ̀ mí dáadáa o ó mọ̀ mí dáadáa. ìdí pàtàkì tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mi ní dárúkọ èèyàn bí èèyàn bá wà ní ẹgbẹ́ tó ń ṣẹgbẹ́ tó tún ṣẹgbẹ́ bí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó la ṣẹ̀sọ́nà méjì ká má mọ ibi tínú ẹ̀ wà àbí ibi tó ń ṣe pátì tó ń ṣe kó dẹ̀ máa rúùlù pátì bẹ́yẹn. so nǹkan tí mo sọ ni pé tó bá ti ba ẹgbẹ́ APC tó bàjẹ́ kó má nídìí pé ó sá lọ sẹ́gbẹ́ PDP. gbogbo èèyàn ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pẹ̀lú òṣèlú tí kálukú ń play. tọ ọ̀dà. òṣèlú yẹn ó ti bàjẹ́ látòkè. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ bàbá wa. ó ti tún wá sí world level. tọ ẹ ṣeun ọdún adúpẹ́. náà Nàìjíríà kan tún ṣe tó bá ti wà ní PDP tó ba bẹ̀ jẹ́. ẹ ṣeun má lọ adúpẹ́. sí APC kó tó wá lọ ba bẹ̀ jẹ́. ẹ ṣeun adúpẹ́dúpẹ́. hello. ó kọyìn àti bìtẹ̀ tí ń pè sá. Ayẹni gógó ló ń pè yín. bàbá wa orí ètò gbàgede ìlú lẹwà yẹ sá. mo dúpẹ́ náà yín gidigidi orí yàrá kan òkè lóko Jésù. àmì àṣẹ Èdùmàrè. ọgbà àti òye tẹ́lí lò ọ̀dọ̀ wa fi fún mi. àmì o. mo dúpẹ́ náà náà bàbá wa Alaska. mo mọ̀ ọ́ dáadáa ní mọ̀gbà. wọ́n ṣe dẹ́gbà gbáyé kí wọ́n ṣe dáadáa gẹ́gẹ́ bí kẹjọ sọ. ṣùgbọ́n náà ọ̀rọ̀ yìí ìlú kìsọ́ lóṣèlú. pépà tí àwọn òṣìṣẹ́ tó sọ̀rọ̀ lórí yẹn yẹ̀gẹ̀ lọ́kàn mi. ṣé rí àwọn òṣìṣẹ́ ó dà nínú ìwé òfin ọdún márùn-ún lọ́nà ọ̀rọ̀ ọ̀fẹ́ láti fún àfikún owó oṣù. bẹ́ẹ̀ni. ṣé ẹni tó dùn mí ni wípé àtakò ti pọ̀ jù àní union aláta ó ní union tẹ́lọ̀ ó ní union ó tó àwùwọ́ lè béèrè ṣùgbọ́n òṣìṣẹ́ ìjọba mọ̀ tó fa o dárúkọ nínú àfikún owó báyìí ìgbọràn gọgọgọgọgọ oníṣu àfikọwọ iṣu ẹlẹpọ pupa àfikọwọ iṣu pupa kò jẹ kó rí bẹ́ẹ̀ ìṣọ̀kan Nàìjíríà yìí á lè ṣọ̀kan tó dé nìyẹn oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníyàwó oṣẹ́ ìjọba ọlọ́mọ oṣẹ́ ìjọba kò sẹ́ni tí ó kàn ẹ ṣe náà tú. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hello. mo fi bàbá ẹ pé ètò ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ó kọyìn àti bìtẹ̀ tí ń pè. olúwa wa pẹ̀lú wa ní dààmú. àmín. ọ̀túnba Jimoh Ìṣọ̀lá Amúnidára láti ìlú àlàáfíà ló mú wò kéèkìtì. ló mú wò kéèkìtì ẹ káàárọ̀. ṣe rí ọ̀rọ̀ olóṣèlú wa Nàìjíríà
a máa fọdún yìí dún náà ni gẹ́gẹ́ bí ìjọba kan ti ṣe lọ tó sọ pé tóun bá kú bẹ́ẹ̀ a tún fọdún yìí dún. nínú gbogbo ẹgbẹ́ tó wà ní nàìjíríà ẹgbẹ́ pdp àti ẹgbẹ́ apc ńlọ́kàn jù láyé mọ̀. ẹni tó bá wá ti rí dáadáa níbi ẹgbẹ́ kan tó tún bọ́nú ẹgbẹ́ mi ìjẹ́ tíyàwó bá pa lédà tó lè pa ìwà dání. tó gbogbo tandi èlóńgbò ara ọmọ le tíjọba ilé yìí ń bá káyè kò yé wa. káwọn òṣìṣẹ́ ìjọba ọmọ bínú o òdodo ọ̀rọ̀ máa ń jóni lára bí omi gbóná ni. 100,000 tó ní wọ́n san fún wa ìgànmù sí i ni. wọn ò tí ì sọ pé wọ́n san. 30,000 láti bí ọdún márùn-ún wọ́n sọ wọn ò rí san. ẹ wá ń retí 100,000 àwọn kan wọ́n tó wá gbé gbági ní ẹ̀wúnú tí wọ́n fi hàn lórí ẹ̀kúnwó owó oṣù ṣebí ìlú tó bá dẹ̀rọ̀ tí gbogbo nǹkan rọ mẹ̀kúnnù lọ́rùn nílò òṣìṣẹ́ ìjọba bóyín former governor Ádámù Ọ̀ṣọ́mọlẹ̀ ní táàmù tómi náà wà níbi iṣẹ́ ká gbowó oṣù bàbá yìí mẹ́tọ́ tó máa jà fún ó ti olórí tó dáa ni ló gbé débi gọ́fúnà tó ṣe lẹ́ẹ̀kínní ẹ̀kí tó fi ọdún méjì. tọ ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹ lóòótọ́ ní bẹ́ẹ̀ Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Orúkọ tèmi ní Ṣèyí Love láti Ìdó Èkìtì lálápó. gbàgede ìlú rèé pẹ̀lú ìkànnì Adámimógo 107.7 FM. ẹ̀la a kí bàbá wa tí ẹ gbé wá sí orí ètò. a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ní àti àárọ̀. ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá tí wọ́n sọ látàárọ̀ ìyẹn Honorable Ọláfíkà gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ látàárọ̀ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ ní orílẹ̀-èdè yìí especially gan a lè sọ pé Èkìtì gan because tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ayé àtijọ́ ó dá mi lójú pé kánsẹ́lọ̀ máa ń ṣe kọ́tà kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ mọ́ ebi tí Honorable gan sọ pé bóyá òun gan fẹ́ ṣe kọ́tà kò sí nǹkan tá a wá rí tí Honorable ṣojú pé bóyá kan fún wa lówó tá a fi jẹun àbí ẹgbà kẹ́ fi jẹun bíbẹ̀ yẹn nígbà tó jẹ́ pé àwọn náà wọ́n sọ́ọ̀gù ní nǹkan tó ń gbà lọ́wọ́ wọn gan kò jẹ́ kí àwọn náà lè ṣe síta mọ́. tọ ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ àwọn èrò pọ̀ ńbẹ àmọ́ kó tó di wípé a máa lọ tó rákòókò wa ti ń kó wa ní pàpàmọ́ra local government autonomy Honorable Ọmọ́tọ̀ṣọ́ òmìnira àwọn ìjọba ìbílẹ̀ kílẹ̀ rí sí ẹ̀yin gẹ́gẹ́ bí aṣòfin tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé wọ́n bá gbé wá fún yín kílẹ̀ sí. ohun tó dáa jù nìyẹn torí pé mo ti sọ pé mo ní leadership problem lórílẹ̀‐èdè yìí ẹ̀dẹ̀ tí ní ká má pọ̀rọ̀ mi ta jókòó sí i kí gómìnà má gbà kí local government wà kọ́kọ́ ní autonomy láyé àtijọ́ àwọn local government ní grader wọ́n ní kilẹ̀kilẹ̀ tó bóyá tó mi ṣiṣẹ́ bọ̀ báyìí tí local government bá fẹ́ ṣe kọ́mọ̀ ẹ̀ tó bá ti kọjá 100,000 ó gbúdọ̀ bá sọ́dọ̀ gómìnà which is strong wọ́n àti gómìnà fi gba chairman láyè kówó local government kó bá wá síbẹ̀ direct kó lè máa èlò ní gbogbo local government ìlú 13 ló wà nílùú wa yìí ní local government tó wo local ìdóòsì bá wọn direct ẹni tó bá gé chairman gbà yẹn á lè ṣe nǹkan tó yẹ kó ṣe ẹni tó yẹ pé tó bá fẹ́ ṣiṣẹ́ 100,000 ó gbúdọ̀ lọ gbàṣẹ ládó which is strong àwọn gómìnà nìkan bá wà bẹ̀ kẹ́ńtẹ́ kí àwọn náà ní wọn gbà tẹ́ bá wo báyìí àwọn president ti gbé àwọn gómìnà lọ sí court wípé kọ́ńtẹ́ káwọn bíi kan lómìnira lára wọn kọ́ fún wọn lówó wọn kí ló ń fowó wọn ṣe. ọ̀dà kọ́lọ́wọ́n dákun kọ́ ṣàánú wa tá a bá wá wò ìyẹn ni pé ní ìjọba ìbílẹ̀ Ìdó-Òsì ní tẹ́yìn sọ ni pé ohun tí ò jẹ́ kí alága ti ń bẹ ń bẹ yìí tàbáwọn tó ti wà ń bẹ tẹ́lẹ̀ kí wọ́n ó ṣe dáadáa kì í ṣe mímọ̀ ṣe wọn àbí ẹ̀ ń sọ pé méjèèjì ló fi sí. àṣírí tó wà bẹ́ẹ̀ ni mo sọ fún wọn yìí nígbà ìjọba ti wá gan ẹni tó jẹ́ chairman gbà ẹ̀kọ́ sí kan tó lè ṣe o tó bá ti kọjá 100,000 gbúdọ̀ lọ sọ́dọ̀ fáwọn òṣèkò lọ gbàṣẹ́ which is strong ẹni tó yẹ kó almost 300 million naira tó yẹ kó máa wá sí ìjọba ìbílẹ̀ Ìdó-Òsì lóṣooṣù tí ò wá tó máa níṣẹ́ tó wọ́n fẹ́ ṣe wọ́n ṣe kọ̀wé pé ẹ̀jọ́ sà a fẹ́ ṣe drainage sí gbólé 100,000 kó tó àpùpù ẹ̀ ṣáàmà yẹn á ti rìn ẹni tó yẹ pé yẹ kó wẹ̀ wá direct sí àkàkà wọn. tọ́ lásìkò yìí ẹ máa nílò láti bá wa gba àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìyànjú ní ṣókí láàrin ìṣẹ́jú àyà kẹsì bá wa dá. ìmọ̀ràn mi ni wípé àwa gan ni problem ara wa sà a mọ̀ pé poverty wà nígboro ṣùgbọ́n gbogbo ìyàwó yìí a lè yanjú ẹ̀ a máa rí olóòótọ́ lẹ̀ à ní dìbò fún torí ibi tó ń pa wá lójú ẹsẹ̀ yẹn dìbò sẹ́bẹ̀ ló borí lèrè jẹ́ o tíyàn kan bá dá ti bu wa bá mọ̀ pé ẹni ló dá o nílùú yìí o bóun ló dá nídòó yìí o a olóòótọ́ ni o tó bá dé bá ṣe wá dáadáa o tó bá ti dọjọ́ ẹlẹ́ṣọ̀ tí ò bá ti rówó múlẹ̀ èṣù tá ẹni tá àrírí yẹn òun la máa dìbò fún ibẹ̀ lọ́rọ́ ti wọ́n wá o tábà lè dìbò fáwọn tó nífẹ̀ẹ́ èèyàn tó láàánú èèyàn ìlú yà dá o mi sọ̀rọ̀ ẹgbẹ́ báyìí tábà ti rí ọmọlúàbí kámọ̀ pọ̀ ọmọlúàbí lélẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wọn ò ní ṣe lọ́jọ́ ìdìbò ẹni tó débẹ̀ tó ń bó ara rẹ̀ ẹni tó gbówó wá láti lo òyìnbó òwò ló wá ṣe lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ ni tó bá débẹ̀ tán owó tó bá kólẹ̀ ló máa ṣe ìwọ̀n ló máa lójú àánú mọ̀ ṣùgbọ́n ẹni tó gbé láàrin wa
tájọ́ ń sùn tájọ́ ń jí tó mọ̀ ṣòro ìlú kọ̀ọ̀kan àní dìbò fún wọn torí pé kò rówó ná lọ́jọ́ election ibẹ̀ lọ́rọ̀ tí wọ́n wá ìmọ̀ràn sáà mọ orílẹ̀-èdè Nàìjíríà ní wípé ọjọ́ ìdìbò la máa mọ̀ bí orílẹ̀-èdè ṣe máa rí ẹ jẹ́ ká máa ṣe òótọ́ ẹ má jẹ́ ká máa torí towó ìwọlẹ́gbẹ́ A ìwọlẹ́gbẹ́ B ibi ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ bá ti rí group product pọ́nmọlúwàbí lẹ́ni ẹ dìbò fún bẹ́ẹ̀ by then orílẹ̀-èdè yá dáa. ọ̀dà ẹ bá dáa kọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Honorable Mọ́tòṣọ́ Ọláyọ̀dé tí gbogbo yín mọ̀ sí Alaska ẹ ṣé gan. tọ́ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí wípé ẹ láǹfààní láti wá sí orí ètò gbàgede ìlú pẹ̀lú dókítà Ọlámídé níkànnì Adámimógo 107.7 FM níbi tí òótọ́ ọ̀rọ̀ tí ó ti ń jáde ẹ bá ti jókòó sórí àga òótọ́ yìí pẹ̀lú ikọ̀ eléyìí tí ẹjọ́ wá akíyìn o bàbá ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ìbànújẹ́ ò ní dé bá ẹnìkọ̀ọ̀kan ìlú Ìdó kò ní bàjẹ́ Ìdó Òsì kò ní bàjẹ́ ìpínlẹ̀ Èkìtì kò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú a sì wá gbàdúrà wípé ìlọsíwájú náà ni yóò máa jẹ́ tìyín lágbára Ọlọ́run ẹ̀yin aráàlú gbogbo ẹ̀yin tẹ́ gbádùn ètò gbàgede ìlú pẹ̀lú dókítà Ọlámídé níkànnì Adámimógo 107.7 FM ẹ jẹ́ á tún pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi ọmọ ayé lógún ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ ayé kúgbà yìí ọgbọ̀n ọmọ ayé gbèdégbèdé káàtì òdìbò ń rókè èdèrè kọ́ mọ́pọ̀ ẹ̀gbọ̀ngbò lọ́wọ́ igi gbóngbò ńlá fi mọ́lẹ́ ọba lọ̀tán kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni onítorí kọ́lọ́lọ́mọba àkọlọ́mọ ọmọ ọlọ́lọ́ báyìí náà lọ́lọ́sàn alágbàlọ́ lólóru MC tó gba skiyaski yẹ̀gbọ́ yaski entertaining refreshing and tantalizing títí ọjọ́ mẹ́jọ ó ṣe kíni o ó dàbọ̀. Èkó lé ọgbọ́n Èkó lé ọlá Èkó lé owó Èkó lé. Adámimógo.